lẹ́yìn ìgbà tí àwọn ajínigbé èyí tí wọ́n ti tú àwọn ọmọ iléèwé àti olùkọ́ iléèwé Ahoro Esiale Memorial Grammar School sílẹ̀ tí àwọn ológun èyí tí wọ́n lọ rescue àwọn ọmọ iléèwé yìí àti teachers tí wọ́n sì ti hand over wọn lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́, ìyẹn gọ́vnà Ṣèyí Mákindé, inú wọn dùn. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹbí àwọn èèyàn wọ̀nyí wọ́n fojú kàn wọ́n, inú wọn dùn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàlù, wọ́n ń jó lẹ́yìn ìgbà tí wọ́n ti rí àwọn ẹbí wọn. Ó ní gọ́vnà Ṣèyí Mákindé èyí tó ṣètò láti kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Lẹ́yìn ìgbà tí wọ́n tọ́jú wọn dáadáa, ó ní a rí ìkan lára àwọn olùkọ́ yìí tó jẹ́ principal ilé ìwé Ahoro Esiale Memorial Grammar School tí wọ́n ṣe interview fún wọn láti bi wọ́n léèrè ihun tójú wọn rí láàgọ́ àwọn ajínigbé yìí. Arábìnrin èyí tí a mọ orúkọ wọn sí Mrs. Rachel Alamu, wọ́n ṣàlàyé ilẹ̀ mọ̀kún ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe rí àwòrán wọn èyí tó ń rí kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Mrs. Rachel òǹlẹ̀rí yìí o, èyí tí àwọn ilé ìròyìn èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n jẹ́ ká mọ̀ wípé gbàrà tí wọ́n kó àwọn dé ọ̀dọ̀ àwọn ajínigbé yìí, wọ́n ní ṣe ni wọ́n há bisikíìtì lé àwọn ọmọ kéékèèké iléèwé yìí tí wọ́n há lé wọn lọ́wọ́ wípé kí ọkàn wọn ó lè balẹ̀, kí inú wọn ó lè dùn ẹ̀yin tèmi. Wọ́n ní wọ́n ṣe léyìí fúngbà díẹ̀, wọ́n nígbà tó yá wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé lára gbogbo àwọn obìnrin tí àwọn wà ń bẹ̀ kò sí ẹnìkankan èyí tí wọ́n fi ipá bá lò pọ̀ rárá. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọkùnrin tó wà láàrin àwọn, wọ́n ní ìyà mọ̀ jẹ wọ́n o. Wọ́n ní bí wọ́n ṣe dè wọ́n lọ́wọ́ tí wọ́n dè wọ́n lẹ́sẹ̀, bẹ́ẹ̀ sì ni wọ́n sì fi nǹkan de ojú wọn ẹ̀yin tèmi. Wọ́n ní wọ́n fìyà jẹ wọ́n tó pọ̀, ṣùgbọ́n àwọn táwọn jẹ́ obìnrin wọ́n láwọn ò fi bẹ́ẹ̀ jìyà tó pọ̀ bí àwọn ọkùnrin yìí bí wọ́n ṣe jìyà. Wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí, bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ ká mọ ìdí tí àwọn ajínigbé yìí èyí tí wọ́n ṣe pa Mr. Michael Oyedokun èyí tí ó jẹ́ mathematics teacher iléèwé Ahoro Esiale Memorial Grammar School àti Mr. Esiyan Adegboye èyí tó jẹ́ ọmọ 49 years. Wọ́n ṣàlàyé wípé àwọn ajínigbé yìí ó ti yé wọn wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní interest lórí ọ̀rọ̀ wọn. Wọ́n sì ṣetán láti ṣe ohunkóhun láti rí i dájú wípé àwọn jáde ní àgọ́ ibi tí wọ́n fi wọ́n sí ẹ̀yin tèmi. Wọ́n ní ìjọba Nàìjíríà náà wọ́n rí i dájú wípé wọ́n ṣetán láti gba àwọn jáde lọ́nàkọnà. Ìdí nìyí tí wọ́n fi wò wípé ọgbọ́n táwọn lè dá ni wípé káwọn pa ìkan lára àwọn tí wọ́n kó yìí. Wọ́n ní tí wọ́n bá pa wọ́n, wọ́n ò ní àǹfààní láti sọ fún ìjọba wípé n táwọn fẹ́ ni wọ́n sì gbọ́dọ̀ ṣe é. Wọ́n nítorí pé tí wọn ò bá ṣe é, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan lẹ́yìn ìgbà tí wọ́n ti rí wípé wọ́n ti pa ìkan lára wọn, ṣe ni wọ́n ò dáná sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nídìí wípé gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ni oníkún ó ṣe fún wọn ẹ̀yin tèmi. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n gé Mr. Michael Oyedokun lórí ẹ̀yin tèmi, ó mà lágbára o. Bẹ́ẹ̀ sì náà ni wọ́n pa Mr. Esiyan Adegboye èyí tó jẹ́ ọmọ 49 years. Eléyìí mà gbẹnu tán. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n pa gbogbo àwọn èyí tán tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba wípé n táwọn fẹ́ nìyí. Wọ́n ní tá a bá rántí a rí wípé ṣé ni àwọn jáde ní àsìkò ìgbà náà táwọn wá bẹ ìjọba Nàìjíríà pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú àwọn, pé kí wọ́n má jẹ́ kí wọ́n pa àwọn ní síbi tí àwọn wà yìí, pé kí wọ́n fún wọn ní gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́, torí pé ẹ̀mí àwọn ò dé, ọkàn àwọn ò balẹ̀, torí àwọn ò mẹ́ni tí ikú ó kàn, àwọn ò mẹ́ni tí wọ́n tún mú láàrin wọn tí wọ́n tún lọ pa, torí pé gbogbo àwọn méjèèjì tí wọ́n pa yìí wọ́n ní ṣojú àwọn ni wọ́n ṣe pa wọ́n. Gbogbo tí ojú àwọn rí yìí kò jẹ́ kí inú àwọn ó dùn, kò sì jẹ́ kí ọkàn àwọn ó balẹ̀. Ìdí nìyí tí àwọn ṣe ké gbàjarè sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣàánú àwọn, kí wọ́n má fi ẹ̀mí àwọn, kí wọ́n má fi tàfàlà, kí wọ́n fún àwọn ajínigbé yìí ní gbogbo nǹkan tí wọ́n bá béèrè fún.
ó mà ṣe o ẹ̀yin tèmi, báwo ni ò bá ṣe dùn, báwo ni ò bá ṣe rí tó bá jẹ́ wípé gbogbo àwọn olùkọ́ èyí tí wọ́n pa yìí tí wọ́n sì wà láàrin wọn, ó mà ṣe o. Àdúrà wa ni wípé àní bá wọn kọ àkọọ́lẹ̀ burúkú, àní bá wọn rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà. Bóyá ká wá sọ wípé àwọn teachers méjèèjì tí wọ́n pa yìí, bóyá ṣe ni wọ́n fi ẹ̀mí wọn tí wọ́n sì fi lélẹ̀ láti fi gba ẹ̀mí gbogbo àwọn yòókù èyí tí wọ́n kó yìí. Ó ṣe o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe la gbọ́ wípé iléèwé Ahoro Esiale Memorial Grammar School wọ́n ti fi orúkọ Mr. Michael Oyedokun èyí tí wọ́n gé orí wọn, wọ́n ti fi orúkọ wọn kún orúkọ iléèwé yìí, tó sì jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti yí orúkọ school náà padà sí Michael Oyedokun Memorial Grammar School Ahoro Esiale, gẹ́gẹ́ bí ẹ ṣe rí àwòrán náà èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mrs. Rachel Alamu èyí tí wọ́n sọ nínú fídíò yìí, díẹ̀ nínú nǹkan tí ojú wọn rí nígbà tí wọ́n wà ní àgọ́ àwọn ajínigbé. They will close their mouth, tie it with clothes, and beat them very well. Then the men, they had it worse than us because they were blindfolded, handcuffed, and chained. All of them until they remained. Was there any form of molestation on anybody? Sexual molestation? No. Mrs. Rachel, what next for you? What is going through your mind? I know your husband can also wait to get you. I want to see my husband. When I get home, I can think of any other thing. Definitely, it has to be something that will be good for me. How do you constantly also get the children because they're kids? How were you able to cope with it? We set them up. When we started, the first week, they were bringing biscuits for them, maybe to make them comfortable. But along the line, that stopped. Then we had to move from one point to another. That was a major problem we had. When the place is discovered, we have to move. And that starts around 7, 8 in the night. Sometimes we walk for 4 hours. That is most of the bruises you see on our body. Children? Yes. They carry the last 3: Salam, Waliyat, and testimony. The girls, the secondary school girls, will carry the other ones, they have to walk. They fall sometimes a lot. How long did it take you on that day to navigate through that forest? When we were taken, my car was used to convey us to a point. That was where we met the primary pupils and their teacher. So we had to walk for about 1 hour. They brought bicycle machine and about 10 of them. So we were packed there. And we rode for more than 4 hours on charted paths, but they knew their way. Madam, when you were released immediately, one of the first things you said was, where is my car, where is my husband? Was there anything that was going on in your mind at that particular time that you wanted an answer to immediately? You want to share with us? What actually happened? I thought they left the car there. The police would have towed the car to their office, but somebody showed me the car where it was burnt, and that was not the path we took. So I think they drove it to that point before it was touched. That was not the way we took it to Will this impact on you negatively in any way as a teacher going forward? Going to rural area, take the place of God. No. With time, I've worked for 28 years. So I have 4 years. With time, maybe I can get over it. But going that far, the distance between that place and Medina is far already. So I sacrifice a lot when it comes to transportation. Now, coupled with this, I don't know what to happen.
Thank you, ma. Ó ti tó. Ó ti rẹ̀ wọ́n. Èmi náà join ṣebí èmi àti ẹlá wà sábẹ̀. Baba, ó ti tán. I'm not answering any question. I béèrè question. Màá mú kí. Ẹ máa gbọ́ bẹ́ẹ̀ fún yín bí èsì yìí. Kéèkù wà ń bẹ̀. Black ẹ̀ máa dára ẹ̀. Bàbá, èyí náà tilẹ̀ fẹ́ lọ ṣe ń bẹ̀ wọ́n lẹ̀. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Mrs. Rachel Alamu yìí ṣe la gbọ́ wípé ọkọ wọn ti lọ ṣe ìdúpẹ́ ní ilé ìjọsìn First Baptist Church tí àwọn èèyàn tí wọ́n sì bá wọn dúpẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn tọ́pẹ́ lóòótọ́ ọ̀rọ̀ wọn tójó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn gba kún ó gbà lọ kún ó gbàjó àbẹ́ẹ̀rí ní gbogbo àwọn ọmọ ìjọ náà wọ́n bá wọn dúpẹ́ wọ́n bá wọn yọ̀ lóníkálukú bẹ̀rẹ̀ sí ní mújó òní wọ́n ń kọrin ìyìn òní wọ́n ń kọrin ọpẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe rí àwọn àwòrán náà èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí a bá gbogbo ẹbí àwọn ọmọ tí wọ́n tú kalẹ̀ yìí a bá wọn yọ̀ a bá wọn dúpẹ́ àti gbogbo àwọn teachers èyí tí wọ́n tú kalẹ̀ a bá wọn yọ̀ a bá wọn dúpẹ́ a kí wọn kú oríire eré ni ìròyìn tí a mú wá sí etí ìgbọ́yín bó bá tún ṣe ń lọ a mọ̀ mú wá fún yín ní orí ìkànnì yìí ire o.